Àmọ̀tẹ́kùn. Àmọ̀tẹ́kùn o. Ajínigbé yẹ dáràn o. Àmọ̀tẹ́kùn dé. Gbọ́mọgbọ́mọ màmá kẹrẹ o. Àmọ̀tẹ́kùn dé. Ẹ̀yin dánadáná ẹ kú àmójúbà. Àmọ̀tẹ́kùn dé. Tó bá ti dé ẹ tètè wá bí ká o. Àmọ̀tẹ́kùn dé. Olóòlà ijó dé ìjàngbọ̀n dé o. Àmọ̀tẹ́kùn dé. Jagunjagun ti dé o, ìlú dẹ̀rọ̀ o. Àmọ̀tẹ́kùn dé. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tejò. Bàbá rọ́lọ́rọ̀ ẹni sọ̀rọ̀sọ̀rọ̀ láàdà. Bàárí rẹ̀ ní tọ́jọ́ méjì mẹ́ta. Ẹ̀kọ́ àti làákìrà ẹni. Mo kí gbogbo Yorùbá ọmọ Odùduwà. Ẹ̀yin ọba aládé wa gbogbo. Ẹ̀yin ìjòyè abàkúnlọ́rùn. Gbogbo olóṣèlú, gbogbo olórí ẹ̀sìn. Wọ́n bọ́ lòmọ̀gọ̀ tí ń balẹ̀ ìyá tiẹ̀ jẹ́. Àgìlì ti gbọ̀n wá tún lé bàbá tó bí wọn lọ́mọ sí. Wèrè èèyàn ní bájá lẹ́nu ìsà. Tí ó pọ̀ ńgọ̀mọ́ tí ń wá ń bẹ̀. Ó yẹ kó mọ̀ wípé bí ọ̀bá kẹfẹ́ nǹkan ń bẹ̀. Àjẹkù lé nǹkan débẹ̀ ni. À ń kí à ń sá. Ìrẹ́tún sọ pé ọmọ ẹni òkú. Wọ́n ń pé àbísù gbọ̀rọ̀gbọ̀rọ̀ nínú oko. Abàgbàdo bọ̀kù àbọ̀kù àlébè. Ìrẹ́tún pé ìnájà lókun ni àbágbẹ̀. Ìnájà máa gbé sóńlé tí yín na. Ẹni tí ń pààrà àtìbà tí ń kọjá lákẹ̀sán. Bó bá pò ń rà fi ọba ẹ̀rọ nípa. Operation Àmọ̀tẹ́kùn ti kẹ́ra wọn kalẹ̀, wọ́n ti rẹ́dì. Ẹ̀ṣọ́ ààbò ilẹ̀ Yorùbá ti ṣe tán. Ẹni tí ó pè gàjànàkú ní pé mo rí kinní kan fèrè. Bàbá rìnrìn ká sọ pa rìnrìn. Àjànàkú kọjá ẹran àmúpaléyá. Ọba tó máa mẹ́rin sọ tí ì jẹ. Operation Àmọ̀tẹ́kùn ti ṣe tán at last. Well prepared, well packaged. Ìrókò ètò ààbò ilẹ̀ Yorùbá ti wó sílé agbẹ́dó. Ibi afẹ́ gbé obì sí obì lálẹ́ òun bẹ̀. Kí gbogbo wa sowọ́pọ̀ ká tún lè bẹ̀ ṣe ni. Ọpẹ́ lọ́wọ́ àwọn gómìnà pé wọ́n gbọ́ tiwa. Ọpẹ́ tá a ti ń pè wọ́n kí wọ́n ràn wá lọ́wọ́. Ìdí ni pé ètò ààbò ilẹ̀ Yorùbá mẹ́hẹ̀ sẹ́yìn. Sísùn mọ̀mọ́ ni ká sọ ni. Ìpànìyàn ni àbí ìjínigbé. Ìdúnkokò mọ́ni nílẹ̀ wa. Inú ìkáyàsókè àti ìbẹ̀rùbojo náà la wà nínú ìlú tí wọ́n ti bí wa. Ìbẹ̀rùkùnú aláìní làákàyè kan ti ní. Àkàndá ò mọ̀ ju pé kó máa pariwo ogun lọ. Torí pé dẹ̀dẹ̀ rẹ̀ rí Cairo ní Egypt rí sápamọ́ sí. Ó fi ẹbí ẹ̀ sílẹ̀ sí Nàìjíríà. Nínú dààmúdààbò ọmọ tí ń lọ nílé o. Ó wá ń sẹnu wátawàta. Mo ní káwọn èèyàn ó fi wèrè lẹ̀ pàjá ní gbó. Oromọdé ọmọ àwòdì. Ìyá ẹ̀ tó màsá ní ké. Àwa ò sì ní lajúlẹ̀. Kórùlé bàbá wa ó mọ́ná. Ká sì tún wá lọ rí sùn gàgà. Ìbẹ̀rẹ̀ ọdún 2019 ní kinní ọ̀hún yí papọ̀. Òjò rẹ̀ ró. Ojú ọ̀run sódodo. Wọ́n ń jiyàn gbé lórígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá. Ìjínigbé lọ́wọ́. Ládó Èkìtì. Àkúrẹ́. Àkókó. Ìwárajà. Kogi. Ṣàgámù sí Ọ̀rẹ́ sí Bìíní. Ojú òpópónà Ifẹ̀ sí Ìbàdàn. Òṣogbo sí Ìlọrin. Ìlá. Èjìgbò. Ìjẹ̀bú-Jẹ̀ṣà. Ìbàdàn sí Ọ̀yọ́. Èkó sí Ìbàdàn. Ìbàràpá méjèèjì. Òkè Ògùn àti bàbá ẹ̀ lọ. Ṣé ti Fúlàní ti ń fi ẹran jẹko ní ká sọ ni? Àbí ti Grazing Road, ti Cattle Colony, àbí ti Rúgà. Fúlàní ń fún wa ní 30 days ultimatum. Àwa náà ń halẹ̀ mọ́ wọn. À ń fún wọn ní 7 days final quit notice. Ìyẹn tí a là ń gbìyànjú láti dá fìjìláńtì kalẹ̀ nílẹ̀ Yorùbá. Ẹgbẹ́ oníyọ̀rọ̀. Mògúnyàtà alákatá ń sanwó. Wọ́n mọ̀ fẹ́gbẹ́ ọ̀hún lọ̀ wá púpọ̀. Àfìgbà tí wọ́n pa ọmọ bàbá Fásọ̀rántì. Olórí ẹgbẹ́ Afọ́nifẹ́re. Ìgbà náà la tó rúra. Àmọ̀tẹ́kùn ti dé o. Ológàn ní tàjòdé. Kẹ́kù kẹ́kẹ̀kẹ́ ó tètè máa wábi sásé. Dada ò lè jà ó ní àbúrò tó gbójú. Òrórá ò lè jà ó mọ́lé ta gbọ́n. Ìbábá lawo gbogbo ìkọ̀kọ̀ lawo orò. Gbangba làṣáta. Torí ajá òde ni kì í jẹ́ akátìléléyé. Ẹni ọkọjá àyè sí Àmọ̀tẹ́kùn gbọ́rọ̀ ó gbé. Yẹ́mẹyẹ́mẹyẹ́mẹ gbẹ́kẹ́. Orò ń kàn yànmọ̀yànmọ́ fẹ́ sọ̀rọ̀. Ọ̀tọ̀ bọlé famẹyọ. Àní ajé awẹ ni rí ká mú pa. Ẹni rí kọ̀ ó lò ń gàn jáde. Ìdákọ̀ ó lò ń gàn wakọ̀. Bàbá ta ló fẹ́ sìpẹ̀ fún dàkọ́ wakọ̀. Kó lórí ó dirí ẹ̀mú ìdá ń jòwèrè. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tejò. Àjàó àró Awíkóńkó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. Bẹ́ẹ̀ èèyàn gẹ̀ẹ́sì nínú mi kò lè kọsẹ̀.
àwọn gómìnà ilẹ̀ Yorùbá wú mi lórí jọjọ. Operation Àmọ̀tẹ́kùn ó gbéra sọ lọ́jọ́ keje oṣù kínní ọdún 2020. A jẹ́ pé ilẹ̀ Yorùbá wà nínú ìfọ̀kànbalẹ̀. A jẹ́ pé àwọn gómìnà wọ̀nyí gbọ́ igbe wa. Ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú kọ́ lèyí tó délẹ̀ yìí. Ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ kan lè kan baálé tí kan jẹ́jẹ́ mojókòó mẹ́nẹ́. Ilẹ̀ Yorùbá tó ti wà nísinmi wọ́n kó àsínú páká ńlẹ̀kẹ̀ fòrọ̀ǹdán. Àwọn onísùnmọ̀mí ọ̀já gbádùn. Wọ́n ń jínigbé wọ́n ń gba ránsọ́ọ̀mù. Wọ́n ń pààyàn wọ́n ń dáni lọ́nà. Gbogbo ojú òpópónà ló dé bó ìbẹ̀rù. Ìbàdàn sífẹ̀ ò sí lọ. Ọ̀yọ́ sí Ìbàdàn ń bani lẹ́rù. Ìjẹ̀ṣà Ìwárajà dẹ́kìtì lílọ nínú ìbẹ̀rù bójó ni. Ṣàgámù sí Ọ̀rẹ́ sí Bẹ̀ẹ́nẹ́ ó di Lions Den. Àwọn onísùnmọ̀mí kó a ní papá mẹ́ra. Fúlàní ajínigbé nìkan là ń fojú sí lẹ́yìn tí wọ́n pa ọmọ bàbá Fásọ̀rántì olórí ẹgbẹ́ Afẹ́nifẹ́re the only and authentic aṣíwájú of Yorùbá land. Nígbà tí Professor Banji Akíntóyè jẹ́ aṣíwájú of Yorùbá World Congress tí ó sì díyàn torí pé ẹ̀là lọ̀rọ̀ bàbá là kì í yé ni. Ìbẹ́ kò ṣe gẹrú bíndí àsọ̀rọ̀ yanrọ̀ ló pe léǹpé ìṣáájú tó ìnígbà wúwo jàwó lọ. Kò ṣàlàyé ẹ̀ síwájú bóyá igbá gbígbẹ ni àbí tútù because lóòótọ́ ni mo wí fún ọ pé igbá tútù a máa wúwo jàwó lọ. Ẹni tó lówó ọ̀tẹ́rò ìwọ̀nba tó wúlò fún làbùlàbù rẹ̀ ló mú. Àsọ̀rọ̀ yanrọ̀ náà lọ pa báàlì alùgúsí tó ilẹ̀yìn èèyàn mi ò. Iṣẹ́ kùmọ̀ láàrin ṣe lọ́la o kí wọ́n tó lù ú ní kùmọ̀ palóko. Ẹrú ìbámọ̀ kọ́ ṣàlàyé délẹ̀ pé ẹ̀gúsí bàrà là ń lọ lù ní kùmọ̀. Àsọ̀rọ̀ yanrọ̀ òun lọ pa báàlì àjè kókóró do iníwọ̀ ìyàwó mi ibi bá ń ju sósì ni ọmọ wó lódó tíyàwó ẹ̀ fi wó olódó lẹ́nu lẹ́yìn tó ṣe mistake sọ iṣu sẹ́nu. Kí ló dé táwọn èèyàn kì í gbọ́ràn ní gbólóhùn kan ṣoṣo? Ẹni tí ń pe bàbá Banji Akíntóyè ní Yorùbá leader elect ní wájàgbọ̀n. Àsìkò tí Yorùbá wà yí àsìkò ìjà kọ́ rárá. Àsìkò ìṣọ̀kan ni àsìkò ọmọ ìyá nìyí. Kì í ṣe àsìkò tá a lè ríra wa gẹ́gẹ́ bí ọba kan because ọmọ ìyá kì í yà ọmọ bàbá ní bá dẹni nínú oko. Bó wu ọmọ orogún kí wọ́n fúnra wọn ní wọ́jẹ́. Bá sì wú ọba kan kí wọ́n sọ májèlé dàgàrà. Ọmọ ìyá kì í yà ọmọ bàbá ní bá dẹni nínú oko. Ẹjẹ́ ayọmọ ìyá wùsákò nínú pàdé kí wọ́n lè fojú kanra wọn. Ẹjẹ́ abára wa rẹ́ ká lè wà níwájú ká má fọ̀tẹ̀ dá mi ọbẹ̀ kọ́ má bàa ró paná. Ká gbà wípé tẹnitẹni èkìsà ló láàtàn. Ká mọ̀ pé ntọ́jẹ́ tiwa ni nígbà gbogbo. Ẹjẹ́ káwa náà ó gbé ntọ́jẹ́ tiwa lárugẹ because àwọn èèyàn kan ti ń bu ẹnu àtẹ́ lu Àmọ̀tẹ́kùn tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀. Ṣé ẹ mọ̀ pé Yorùbá gòdù ní kéèyàn fẹnu yẹpẹrẹ nǹkan kàkà kí wọ́n kọ́kọ́ yìn wọ́n àléébù wọn ni wọ́n kọ́kọ́ ń tanná wá. Bẹ́ẹ̀ sì rèé kò sẹ́ni mórí iṣẹ́ yà yìnyínyìnyín kẹ́ni ó lè ṣe mí. Ẹja fún wọn ní full support ká sì dúpẹ́ lọ́wọ́ àwọn gómìnà wa torí pákíkanjú kan ò lè dógun sẹ́ bí ò bá sá látìlẹ́yìn fún igbó àjùmọ̀jọ́ ní gbayì kíkọ́ níjó ànìkànjọ́ kọ́ ni lẹ́sẹ̀. Àti ẹ̀yin gómìnà wa nílẹ̀ Yorùbá pé thank you God bless you Gọ́fúnà Rótìmí Akérédolú Káyọ̀dé Fáyẹmí Babájídé Sanwó-Olú Gbóyèga Isiaka Oyètọ́lá Dàpọ̀ Abíọ́dún àtẹ̀ngẹ́ni Ṣèyí Mákindé. Tẹ́ ẹ bá fi Ṣèyí tẹ́ ẹ rí iṣẹ́ tó fi ẹsẹ̀ múlẹ̀ tó sì pẹ́ ìtàn òní gbàgbé yín. A jẹ́ pé a tún ti sórí rẹ̀ nílẹ̀ Yorùbá nù. Àsìkò Ọbáfẹ́mi Awólọ́wọ̀ nìkan ló ti wáyé gbẹ̀yìn tí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá fún wa ní free education àti free health care. Àmọ̀tẹ́kùn dòdòmédò àwọn akọni alágbára ló sara wọn jọ. OPC ń bẹ níbẹ̀ vigilante ń bẹ níbẹ̀ àwọn tó láyà bíi kìnìún tó lè kojú ìjàngbọ̀n àwọn alára kọ́tàmì tó lè fara gbọ́ta àwọn afẹ́rẹ́ gẹ́gẹ́ níyàwó ayẹ̀ lọ́hùn tí ó fìlà sàádámọ́lẹ́kùn à ń ṣe kọ́ńtàdì gbọ́n àwọn ògé mọ́wọ́ ògé mẹsẹ̀ ògé mọ́rí àdó ìdàndá abojú mọ̀nàmọ́nà ọlọ́mọ ó kìlọ̀ fọ́mọ rẹ̀ àwọn èyí ọ̀mójútó fọ́wọn òmì yìí ti ń tàdé o ọ̀fọ́n méjì ọgbọ́dọ̀ fèrò ló bá bí nǹkan bá rúwú kánú gbólẹ̀ Yorùbá tí ò mọ́ rú yóò fara gbọ́ta mọ̀nàmọ́ná ọgbọ́dọ̀ kọ́ mọ̀nàmọ́ná níbi tí mọ̀nàmọ́ná bá ti ń kọ́ mọ̀nàmọ́ná ibi tí kànnàkànnà bá pàjàǹjá sí ẹranko tó bá gbàbẹ̀ yọ gbàrún ẹ̀tẹ́ ní ibi tí Àmọ̀tẹ́kùn bá wà tí ń sòjòjò bólóńgè ní bá yọ síbẹ̀ yọ gbọ̀rún lọ ẹni àrá bá pààyàn lójú ẹ̀ rí
bọ́ bá gbọ́ kíkó òjò lásán yóò fara sóko ẹni ọba fojú èkùrọ́ lásán wo Ọ̀rúnmìlà Ifá ó pa olúwa rẹ̀ jẹ́ ni ẹni ó fojú àgbàrá wo Kúdẹ̀tì yóò bomi lọ agodongbo àmọ́ dámìdọ́ọ̀kì lápá sẹ́lẹ̀rù a sì gbérò mi lọ Àmọ̀tẹ́kùn ti kéra wọn kalẹ̀ bí ìbọn iná ń jó ògiri ọ̀sá yẹ́mẹyẹ́mẹyẹ́mẹ gbẹ́kẹ́ inú gbogbo ọmọ Yorùbá ló sì dùn ekukeku ò ní rùn kó borí asín ìràkan ò ní rùn kó borí ìkàmùdù inú gbolẹ̀rín gbé tẹ̀rín ti ń sọlá ẹkùn ń gbénú ọ̀dà ó ń solóòlà níbẹ̀ ajínigbé tó di Akíntọ́lá takú Akíntọ́lá ta pampa tó lòun ò ní kú ò nínú igbó wa káfẹ́ ẹkù bí ẹnẹnẹ kọ́ parẹ́ bí òṣùmàrè kọ́ wọlẹ̀ bí òjò kọ́ fẹ́ lọ bí kùrukùru hàn kọ́ tán bí ọdún eégún kọ́ yọ bí òrí kọ́ parẹ́ mọ́lẹ̀ bí ẹ̀kan òjò kọ́ lọ̀rá mọ́lẹ̀ kọ́ dẹrin ilẹ̀ Àmọ̀tẹ́kùn ti wọ̀lú wá o ológànní tàjòdè èkó kéékèèké paramọ́ ẹ má jẹ́ afẹnubà wọ́n jẹ́ kí wọ́n tó bẹ̀rẹ̀ because atúnisẹ́ ọ̀pọ̀ bí oníbàjẹ́ Àmọ̀tẹ́kùn ò tí ì bẹ̀rẹ̀ iṣẹ́ àwọn èèyàn kan ti ń pẹ̀gàn rẹ̀ wọ́n ti ń wo bí tó kù díẹ̀ káàtó wọ́n ti ń taná wò dí àṣìṣe tí ò tí ì gbéra sọ wọn ò rántí mọ́ oògùn kégbénú àdó jẹ́ ẹnìkan kì í júbà fòògùn sínú rọrùn yóò jẹ́ kò jẹ́ ẹja dángun wò ná wọ́n sóògùn àìkú fún ọ ó ní òṣìṣẹ́ sóò ti kú ni a kì í mọ̀ wẹ̀ títí kákáyé jà bá a sọ̀rọ̀ títí yóò kù síbì kan ká dijú ká kó ogún ẹyin sọ́wọ́ ọ̀tún ká bòrìnbòrìn ká kó ọgbọ́n ẹyin sọ́wọ́ òsì ká wá fẹ̀yìn rìn wọgbó sẹ́yìn lọ ẹni tí ó yin ni ó yin ni ẹni tí ò ní yin ni ò ní yin yàn ńlẹ̀mí Àkàndá ṣe ní ká kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ igi tó ṣe lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn ọgbà ká mọ́sá ìdúpẹ́ lọ́wọ́ ẹ̀kẹ́ tó mú lérò ọpẹ́ lọ́wọ́ èjìká tó gbẹ̀wò níyì ọpẹ́ lọ́wọ́ àtàǹpàkù tí ọ̀jẹ́ kọ́wọ́ dì lágbà ọpẹ́ lọ́wọ́ etí tí ọ̀jẹ́ kórí ọ̀dà kó làgé Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ Àjàó Àró Awíkóńpá sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ irun mọlẹ̀ ìpadàbọ̀ ọ̀ràn míyàn mo lè gbẹ́gun lójú mo lè tó ìsàláyà òòsà tí Ṣàngó mi ò lè nà àríkọ́ ló lè sá ọmọ ọ̀nà tí wọ́n fi ń sìpẹ̀ fólókòso àyànràn náà ni yẹ́mẹyẹ́mẹyẹ́mẹyẹ́mẹ gbẹ́kẹ́ bàbá ti ń yin apó tá a yin ọrùn tá a yin ọsán tá a yin ọ̀pá tá a yin ọfà yin òǹtàfà ká má gbàgbé ojú tá a fi sun ọmọ ẹranko náà torí bójú ọ̀hún ọ̀bá fọ́ yóò pàgbẹ́ ẹranko nígbó dáadáa ọpẹ́ lọ́wọ́ àwọn gómìnà wa bó tiẹ̀ jẹ́ pé oore kọ́ ni wọ́n ṣe wá ká mọ́ yìn wọ́n jù iṣẹ́ tó yẹ kí wọ́n ṣe tí wọ́n mọ̀ tá a rán wọn létí láì dákẹ́ sí òun náà ni wọ́n wà fọ́ọ̀sì láti ṣe ìdẹ́ni pé lẹ́yìn ìpàdé wọn ní September ní 2019 tó rí kọjá ní Àkúrẹ́ Olóyè Mẹ́kùn náà ni wọ́n fi ẹnu kò láti ṣe àgbékalẹ̀ operation Àmọ̀tẹ́kùn láti dẹ́kun ìjínigbé ìpànìyàn tí ń lọ nílẹ̀ Yorùbá káàkiri because àwa rò pé inú àwọn gómìnà wọ̀nyí dùn sí ti ń ṣẹlẹ̀ àfi bó tó ṣe di rárá fẹ́ o tá a gbọ́ nǹkan kan mọ́ nípa rẹ̀ yẹn ní lọ́jà dúpẹ́ nígbà tá a gbọ́ wípé gbogbo ètò ló ti wà nílẹ̀ àti pé wọ́n ó gbéra sọ lọ́jọ́ keje oṣù kínní ọdún 2020 tá a wà yìí eléyìí lọ́jà dúpẹ́ lọ́wọ́ wọn àbí ẹni ó fúnni lówó ni ọ̀fẹ́ àtàwọn náà ìyàn tó fúnni lásán ni ọ̀fẹ́ àrìn hòhò ẹni ó fúnni lóbìnrin ni ọ̀fẹ́ àkó àkúrun bí so bọ̀tì kámọ́kì wọn lákìjù kórí ọmọ bá wújú sí apá wọn lọ àyàn wọn síbẹ̀ kí wọ́n lè gẹ́fẹ̀lá lásán torí pé ààbò ìlú ojúṣe àwọn gómìnà ìpínlẹ̀ ni gẹ́gẹ́ bí chief security officer ààbò ẹ̀mí àti dúkìá ìpínlẹ̀ ojúṣe ẹ̀yin gómìnà wa ni pàpà síbẹ̀síbẹ̀ náà ẹ̀dùn dúpẹ́ lọ́wọ́ yín pẹ́ ṣe o pàtí ẹ̀kẹ́ ẹ sì gbọ́ igbe wa Àjàó Àró Awíkóńpá sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ ọdún tá a wà yé ọdún ìrẹ́pọ̀ ni ẹ jẹ́ kí èyí ó jẹ́ ìbẹ̀rẹ̀ ìrẹ́pọ̀ láàrin ẹ̀yin gómìnà ní South West irrespective of political party afẹ́ kẹ́ ẹ fi núkunú kẹ́ ẹ fi kùnlùkùn kẹ́ ẹ sì fìmọ̀ ṣọ̀kan kò sí tọ́kàn wá pẹ̀lú ẹgbẹ́ òṣèlú tẹ́ ẹ ti wá tẹ́ bá ti jẹ́ kí ọ̀rọ̀ Yorùbá jẹ́ number 1 inú gbogbo wa dùn sí Àmọ̀tẹ́kùn tẹ́ ẹ gbé kalẹ̀ gbogbo ọmọ Yorùbá lọ sọ̀pọ̀tì ẹ̀ 100%
àfàwọn tó jẹ́ ọ̀tá ìran Yorùbá nìkan sọ ìwọ̀nba pélé mọ́ tó fẹ́ kí Yorùbá wà nínú ìkáyàsókè àwọn aríjẹnídìí màdàrú ọmọ àlè Yorùbá tó fẹ́ ká wà nínú dààmúdààbò ìdí ni pé bẹ́ẹ̀ yẹn èèyàn mi ilẹ̀ Yorùbá ọ̀bá mọ̀ èmi mọ̀ pé náà ọ̀bá láwo kò lè mókè ọ̀dọ̀gùn bólé ọ̀bá ní atọ́nà nínú ilé kan kò ní kó olè ilé ní sílẹ̀kùn fún títa nígbà àjèjì bá ti ń tọ́ka ojú orórì bàbá afọ́jú bẹ́ẹ̀yàn ọ̀bá jómùgọ̀ ó yẹ kó mọ̀ wípé ìjọ ti lọ́wọ́ nú pé gbogbo ìjínigbé àti ìpànìyàn tó wáyé ilẹ̀ Yorùbá ó lọ́wọ́ àwọn ọmọ Yorùbá nú ni bí wọ́n ṣe ń rè kidnap àwọn student ilé ẹ̀kọ́ gíga àwọn ọmọ Yorùbá ní ṣe atọ́nà wọn because ọmọ Yorùbá lọ́mọ pẹ́rẹ́ǹtì èyí tó ló lọ ìjínigbé ò ní déédé wáyé ìjínigbé tó wáyé lókè Ògùn ní Bàràpá Àkókó Ọ̀wọ̀ Ṣàgámù sí Ọ̀rẹ́ sí Bẹ̀ẹ́nẹ́ Fúlàní ń bẹ láàrin wọn ìlàfẹ́ ní ká kọ́kọ́ bá olè ilé jà o ká tó ṣẹ̀ṣẹ̀ wá fèsì títa níbẹ̀ lọ̀rọ̀ wá ti ní kí lẹ́gì ìdí pàtàkì sì nìyí tí àwọn ọ̀jọ̀gbọ́n kan bíi Tàkàndá fi ń kọminú tọ́pọ̀ ìbéèrè fi ń tawọ́ tasẹ̀ lọ́dọ̀ ikùn wa wípé sí ẹ̀yà mi ò sí lára Àmọ̀tẹ́kùn wa ṣé 100% Yorùbá ni wọ́n àní sáàfọmọ àparò sábẹ́gbẹ́ka ká má dàbí tìlú Ọ̀yọ́ tí Fúlàní ń bá wọn ṣe fìjìláńtì mo níṣẹ́ nílò wọn láti fẹ́fọ́ yín bí ìdìbò bá yọjú lọ́jọ́ iwájú ìdí tẹ̀mí òfin nígbàgbọ́ nínú state police tẹ́lẹ̀ nu o because Àkàndá mo ti ṣàṣàrò mo ti forun dánkù wò state INEC tí ń ṣàkóso ìdìbò local government lásán ó jẹ́ kí n conclude lọ́kàn mi pé bàbá fún wèrè lọ́kọ́ ọ̀dọ̀ ara rẹ̀ ní òròkó sí ní gbàgbà ìjọba tí bá ń bẹ lórí àlééfà ìní sweep local government election yẹn ni ló túmọ̀ sí pé ìjọba tí bá ń bẹ lórí àlééfà nìkan sọ náà ní wọlé gbogbo local government alátakò kankan ò ní rọ́wọ́ mú and that is not a democracy but ngbà mo gbọ́ wípé OPC àti fìjìláńtì lọ́pọ̀ jù láàrin wọn yẹn ni lọ́jọ́ kọ́kàn mi ó balẹ̀ because àwọn méjèèjì ló kúnjú òṣùwọ̀n wọn lóògùn wọn gbówó àtàmọ́tàṣe ni wọ́n bẹ̀tì sáà ti tírẹ́ẹ̀nì wọn bí èèyàn ṣe lo AK-47 dáadáa àbí bárẹ́ẹ̀lì nìkan sọ ni wọ́n fi fèsì àwọn tó gbé Jágàmù dání àní ṣé wọ́n ti ní enough equipment bíi drone bíi trackers tí wọ́n ò fi lè rí ọ̀tá tí ń bẹ níwájú tógun òfin ní fẹ̀yìn jà wọ́n tí ò sì ní tiwájú kó wọn Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ àwa ń bẹ̀rù wípé tí Àmọ̀tẹ́kùn ò ní dàmọ̀tẹ́ gómìnà tàbí Àmọ̀tẹ́ pátì ṣẹ́ fàgbò fẹ́gún ẹ yọ̀ǹda okùn rẹ̀ lọ́wọ́ ṣẹ́ fún wọn láàyè láti ṣiṣẹ́ wọn bó ṣe yé wọn sí Àkàndá mo níṣẹ́ ti rẹ́dì láti ró wọn lágbára ìbọn pẹ̀lú ọ̀tá nìkan kọ́ o ibi tí wọ́n máa rìpọ́ọ̀tù sí tí wọ́n máa jẹ sẹ́ẹ̀ní jẹ wọ́n lówó oṣù ṣé kìí ṣe pé ẹ̀kàn fẹ́ fi wọ́n rúgbó pé kákàn fi mẹ́nu ayé kò lára ṣé kìí ṣe pé ẹ̀kàn fẹ́ tan àwọn bírọ́dàsì wa wọ̀nyí sí jẹ ikùn ẹ̀kú ọrùn ṣiṣẹ́ dà sí wọn lápò ṣé kìí ṣe nígbà tí iṣẹ́ bá búrẹ́kẹ́ tó fẹjú gan ilé yọwọ́ pẹ̀ ṣe mọ́ tẹ̀sùn àwọn èèyàn wa sólókò lombo àgbàtàn làágbọ̀lẹ̀ bá a bá dáṣọ fọ́ọ̀lẹ̀ ṣe làápá láró owó ibùgbé ammunition equipment expert ṣe pàtàkì púpọ̀ bá a bá la ọ̀lẹ níjà a sì ń délé rìn ṣẹ́gbà wọn láàyè sẹ́ láti ṣiṣẹ́ ọ̀hún débi tẹ́ẹ̀tì padà gba táǹkì o Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ ọ̀pọ̀ ìbéèrè wọ̀nyí ń fẹ́ ìdáhùn látọ̀dọ̀ ẹ̀yin gómìnà wa lórí òfin èwo ilẹ̀ fi gbé Àmọ̀tẹ́kùn kalẹ̀ òfin gé ní àbọ̀fẹsẹ̀ mọ́lẹ̀ ṣé òfin ọ̀hún ò ní tú wọn ká láìpẹ́ rárá ṣé kìí ṣerú òfin tó fún ìpínlẹ̀ Benue àti ìpínlẹ̀ Plateau ní àṣẹ láti dá fìjìláńtì kalẹ̀ nígbà yẹn ṣùgbọ́n tó padà wá tú àwọn fìjìláńtì ọ̀hún ká nígbà tí àwọn Fúlàní ń pa wọ́n bí ẹni pẹran tó bá jẹ́ pé lóòótọ́ o ilẹ̀ gbé Àmọ̀tẹ́kùn kalẹ̀ nítorí tiwa tàbí fún ètò ààbò ìlú níbo lẹ wà lásìkò rúgà kí ló dé tẹ dákẹ́ fẹ́mtẹ̀ ìwé nǹkan kan wáyé tẹ́ ẹ sọ̀rọ̀ lórí visa free policy tẹ́ ẹ sì rò wípé lóòótọ́ wọ́n import àwọn Fúlàní wọlé láti orílẹ̀-èdè míì sókè ọya wọ́n populate north àwa ò lè populate south yíbò ní ẹ̀yà míì tí wọ́n lè import láti orílẹ̀-èdè míì wọlé àfọmọ wọn tí ń bẹ ní Ìdárẹ̀ nìkan ìran Yorùbá ní ẹbí ní Ghana
Togo Abidjan Kútọ̀nù àti bẹ́ẹ̀ lọ bọ́tì ẹ̀lájú kalẹ̀ tí wọ́n fi ti bọ́dà ní sáùtù tí wọ́n sí bọ́dà kalẹ̀ gàdàgbà lókè ọya àbẹ́fẹ́ sọ pé ẹ̀rí àwọn fídíò tá a fi síta kí lè rí sọ nípa èyí sá o ẹ̀yin gómìnà wa olóríire Fúlàní ń rọ́ wọlé lókè ọya wọ́n ń fi ẹlikópítà kó wọn wọlé ẹ wò ó bí wọ́n ṣe ń tú kúùkúù bí ìgbà tí sẹ́lẹ̀rú bá ṣẹyọ níbì gan e-registration tá a lọ wà fún àwọn àjèjì tí ń bẹ ńlẹ̀ yóò ní bẹ́ àbí àwọn Fúlàní orílẹ̀-èdè míì tí ṣẹ̀ṣẹ̀ ń wọlé ọmọ South Africa mélòó ló ti lọ fún e-registration India mélòó ló ti lọ Chinese mélòó how many Americans UK mélòó kí lè rí sọ sí àwọn Fúlàní tí wọ́n kéra wọn kalẹ̀ wọ̀nyí àbẹ́ẹ̀rí tí wọ́n gbé lọ́wọ́ ni ẹ̀wọ̀n tí ń bẹ lọ́wọ́ wọn o kí ni yóò ṣẹlẹ̀ níbi àwọn èyí bá ti gbé kúrò nítorí Ọlọ́run kó lóko ọmọ gbókù tí ẹni ṣe ti ń bẹ lọ́wọ́ àwọn wọ̀nyí ńlọ́wà lọ́wọ́ àwọn àmọ̀tẹ́kùn wa àwọn eléyìí ń kọ́ o because ẹni pété àkọ́kọ́ ní propaganda ẹ lè sọ pé Fúlàní orílẹ̀-èdè yìí kọ́ ni wọ́n bó tiẹ̀ jẹ́ pé ẹgbọ́rọ̀ tí wọ́n ń sọ ẹ sì gbọ́ underground music tí wọ́n ń play àwọn èyí tó dúró ti màálù yìí ń kọ́ wo ìbọn lọ́wọ́ àwọn darandaran láì kì í sí jagunjagun wo jagamu lọ́wọ́ àwọn èèyàn tí ń da màálù lásán ká ní ẹ̀yin gómìnà wa kì í sọ̀lẹ̀ ni tí kì í ṣe ọ̀tá ìran Yorùbá nìyẹn ó yẹ kẹ́ protest visa free policy ó yẹ kẹ́ wí nǹkan kan lórí ẹ̀ anti-grazing law tí gómìnà ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ Peter Ayọ̀délé Fáyọ̀ṣe àti Ṣèyí Mákindé fi ọwọ́ sí kí ló dé tẹ̀ sọ́pọ̀tì ẹ̀ ǹjẹ́ tó gbọ́ wàhálà Fúlàní àtàgbẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn anti-grazing law ǹjẹ́ Fúlàní rèsì fúláàgì kankan rárá nígbà tí Peter Ayọ̀délé Fáyọ̀ṣe ń bẹ nílé ìjọba torí tiyín lẹ ṣe gbé Àmọ̀tẹ́kùn kalẹ̀ ni àbí nítorí tiwa bọ́ bá jẹ́ nítorí tiwa ní SARS ẹ̀yin gómìnà wa nílẹ̀ Yorùbá pátá ẹ wí fún gbogbo àwọn senators tó wá láti South West tàbí kí n pé tó wá láti ilẹ̀ Yorùbá pátápátá àti gbogbo ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin tó wá láti ilẹ̀ Yorùbá wípé kí wọ́n pawọ́pọ̀ páàsì àwọn béèlì kan tí yóò fi ẹsẹ̀ Àmọ̀tẹ́kùn mọ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ aláàbò ilẹ̀ Yorùbá délé dóko kì í ṣe kákan gbé wọn sórí òfin òfegè débi tí wọn ò ní lè fẹsẹ̀ mọ́lẹ̀ tàbí tí anybody lè láǹfààní àti tú wọn kálẹ̀ ní time àǹkíní ṣe ná tẹ̀yìn gómìnà ilẹ̀ Yorùbá ò bá wa ṣiṣẹ́ lórí ẹ̀ ká béèrè fún total regionalization of Nigeria police kó jẹ́ pé ọmọ Yorùbá nìkan sọ ni ọlọ́pàá tí yọ wà nílẹ̀ Yorùbá tẹ́ ẹ̀ bá wá lè dáhùn àwọn ìbéèrè tí mo tò kalẹ̀ wọ̀nyí tẹ́ ẹ̀ sì lè ṣe nǹkan kan lórí rẹ̀ àkàndámọ̀ ní a jẹ́ pé ẹ kàn fẹ́ fi ẹ̀mí wa nílẹ̀ Yorùbá ẹ fẹ́ fi ta káìtì ẹ sì fẹ́ fi kaskọ́ọ̀sì òṣèlú ni àwọn èwo ló ti ń lo yúnífọ́ọ̀mù yìí tẹ́lẹ̀ o ṣé kìí ṣe tẹ́nìkan kan lọ rírà lọ́jà tí yóò sì ran tí yóò sì gbé gánrùn tá a sì máa wá rò wípé Àmọ̀tẹ́kùn ni tí wọ́n máa wá fi jalè tàbí tí wọ́n máa fi dàlúrú táwọn tó kù ó fi máa sọ wípé ṣe bẹ́ẹ̀ rí nǹkan Àmọ̀tẹ́kùn tẹ́ ní kí wọ́n gbé kalẹ̀ ẹ̀rí pé ṣẹ́bi ni wọ́n ń ṣe tí wọ́n fi láǹfààní àti sọ pé kákáǹsù rẹ̀ ọmọ ìlú àti ìjọba ìbílẹ̀ nìkan sọ ńlá ń fẹ́ níjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan ká mọ̀ gbọmọ Ìdó lọ sọ́nà ẹ̀rà ká mọ̀ gbọmọ Ọ̀yẹ́ Èkìtì ká mọ̀ gbé lọ sí Ìyìn tàbí lọ sí Ìlógbò Èkìtì kọ́mọ Ìlá ọmọ lọ sí Kìrun kọ́mọ Ìkàrí ọmọ lọ Wọ̀ a kì í mọlé ìgbé jògbé kò sẹ́ni ó lè mọlé alábàáhùn jáwọn lọ a kì í mọ̀nà gbàgbọ́ ọlọ́gbà lọ a kì í mọlé túbí onílé ọmọ òní bá pèlè ìyá ìkúsí aṣọdá ọmọ ìlú ni yọmọ kọ̀rọ̀kọ́ndú tí yọmọ gbogbo inú gbọ́ àtìlétò tó yíyan ká gbogbo àlejò lé lójú lásán ni kòǹgbà o láéláé kò lè fi rí iná tó nílé o ọmọ ìlú nìkan sọ ni yọmọ gbogbo ọmọ ìlú ẹ̀ tí yóò sì máa àlejò tàbí àjèjì tó bá ṣẹ̀ṣẹ̀ wọ̀lú wọn ẹni ọba wá wò kó gbàbọ̀dé fún lo tiẹ̀ a jẹ́ pé ewúrẹ́ tó bá da fánù ẹ̀jẹ̀ rẹ̀ láìkó tá a bá fẹ́rin gọ́mọ ìyá ẹni lójú ọba kan ò ní bẹ̀rù ẹni ẹ̀yin Àmọ̀tẹ́kùn ẹ má fi gbàyàwó oníyàwó o lágbájá ti sẹ̀mẹ́ ti pẹ́ àsìkò ẹ̀san nìyí ọgbọ́dọ̀ wáyé ẹ má fi bá wọn dá sọ̀rọ̀ ilẹ̀ láàrin èèyàn méjì ọ̀rọ̀ ìjà ìyàwó pẹ̀lú ọkọ kì í ṣiṣẹ́ tá a gbé lè ń lọ o ààbò ìlú àti ìletò nìkan sọ́ọ́la ní ẹ bójútó ìjínigbé ìpànìyàn ìdúnkookò mọ́ni ààbò ìlú tó mẹ́hẹ
ìlà wá ní kẹ́ ẹ bójútó o. ẹni ẹ bá rí nǹkan ìjà olóró lọ́wọ́ ẹ̀ ẹ mọ́ pọ̀ ṣẹ̀ṣẹ̀ ẹ jẹ́ kí iná dáhùn lára rẹ̀ kábìín tí gà ó dún. ṣe mọ̀ pé ni ọ bá yáwọ́ lògùn gbè ẹ fi lásán rán wọn sọ́run àpàpàǹdodo. bẹ̀tì ẹ má fi intimidate ẹnikẹ́ni o ẹ sì má fi intimidate ẹ̀yà kankan ẹ má fi dẹ́rù bà Hausa pẹ̀lú Fúlàní ẹ má fi dẹ́rù bà Yíbò tàbí Delta ẹnikẹ́ni tó bá gbógun tì wá ni ẹ gbógun sí o. àlàáfíà fẹ́ ni ọ bá má làáfíà wá ojú fún ojú fèèyàn tó bá wá pẹ̀lú jàgídíjàgan àṣìṣe ò ní bá yín pawọ́pọ̀ sí nínú Àmọ̀tẹ́kùn tó gbé eré bí àwàdà Àmọ̀tẹ́kùn ó gbìnàyà wọ́n dúró togun-togun wọ́n dúró tóògùn-tóògùn wọ́n dúró tìkanra àti bó àtòkè kò sẹ́ni ó lè dúró gbé gbọ́mọgbọ́mọ pọ̀ bí eṣú táwọn amòòkùnsì kádì pọ̀ bí òṣùṣù ọwọ́ kó ní sùn màmí ó kóra wọn jọ pọ̀ bí ọmọ yàsín Àmọ̀tẹ́kùn ó fà wọ́n ya pẹ́rẹpẹ́rẹ ìgbà ìṣinṣin kì í dènà dọwọ́ ìgbà ẹranko kì í dènà dẹkùn táńtó gbéná wojú Àmọ̀tẹ́kùn ògìdán olóòlà ijù akọmọ nílà Aláìlábẹ́ ẹni ọba dánrú ẹ̀wò gbọ́rọ̀ ó gbé Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ ní àkótán afẹ́kẹ́yìn gómìnà wa afẹ́kẹ́ bá wa wá máàsì fún wọn àfẹ́ dá wọn mọ̀ sójú àsìfẹ́ kẹ́nìkan kọ́ mọ̀ wọ́n àfẹ́ kí wọ́n fi ọmọ fìyàwó fi òbí tàbí ẹbí wọn ṣe Àmọ̀tẹ́kùn ẹ ṣe bí lágbájá ni ẹ fi sílẹ̀ ẹ jẹ́ kó lọ àmọ́ ilé wọn nà ó òru làárẹ̀ ká wọn mọ́ bọ́wọ́ ọ̀bá kàtì owó àmọ́ ká ìṣẹ́pẹ́ bápá ọ̀bá lè ká òun ṣe bá a dọ́mọ tàbí ìyàwó rẹ̀ mọ̀ Ọlọ́run ò ní jẹ́ kí wọ́n fọ ọmọ wọn ṣàmọ̀tẹ́kùn o Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi ti jò